Ẹ̀yin lé èwo lẹ ṣe ṣàlàáfíà ní ẹwà ṣe dáadáa la bá yín. Ẹ káàbọ̀ sí orí channel mi Mashola Gist TV. Ṣé gbogbo ilé wà dáadáa? Gist tèmi wọ́n ní Tobi wọ́n ló ní tí Dr. Elizabeth ò bá kó palace òun ò ní kúrò ní palace o. Bí a ṣe gbọ́ nìyẹn o ẹ̀yin èèyàn. Ẹ jẹ́ ká jọ wọnú gist tèmi. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń darapọ̀ mọ́ channel mi, èmi ọmọ yín Mashola. Mo dúpẹ́ lọ́wọ́ yín fún gbogbo àdúrótì yín lórí channel mi. Ṣé àlàáfíà ni ẹ wà? God Almighty will bless you all. Orúkọ mi ni Mashola, mo máa ń sọ Yorùbá lórí channel mi. Mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist. Mo máa ń sọ̀rọ̀ nípa politics àti gbogbo nǹkan tó ń lọ ní orílẹ̀-èdè bàbá wa ní Nàìjíríà. Ẹ̀yin èèyàn lé gist tá gbọ́. Wọ́n ní olórí Tobi wọ́n ló lóun ò ní kúrò ní palace o àfi tí Dr. Elizabeth tó bá jáde pẹ̀lú àwọn táwọn jọ kúrò nínú palace. Ẹ rí pé èyí tó lágbára. Bí a ṣe mọ̀, Queen Naomi allegedly bá ṣe gbọ́, wọ́n ní kí Dr. Elizabeth kó dúró sí palace nítorí pé àwọn ò ní problem pẹ̀lú Dr. Elizabeth. Ṣùgbọ́n gbogbo àwọn ìyàwó tó kù wọ́n ní tí wọ́n bá kúrò nínú palace àwọn ò ní padà wá. Nǹkan tó sọ fún kábíyèsí nìyẹn. Allegedly bí a ṣe gbọ́ ni o. Ẹ̀yin tó jẹ́ pé téèyàn bá sọ allege fún yín, ẹ tún máa sọ sí orí channel yẹn pé ṣé o wà ń bẹ̀? Ṣé ìgbà wo ló gbọ́? Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ lọ wo definition allege. And ẹ̀yin tẹ́ ń bú èébú nínú channel èèyàn, kí ló dé tó jẹ́ pé èébú lẹ mọ̀ bú? Kí ló dé tó jẹ́ pé èébú lẹ mọ̀ bú? A ti sọ fún yín pé allege àbálẹ̀ kábíyèsí gbénú palace tí ó yẹ tẹ́ tó máa bú wa. Tí ẹ bá fẹ́ gbọ́ gist, ṣé dandan ni kẹ́ ẹ wà ní? Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká respect ara wa o. Anyway, dustbin lẹ ń lọ. Ẹni tó bá ti bú èébú dustbin ló ń lọ, kò sí wàhálà. Èébú tẹ́ mọ̀ bú yẹn máa bú dáadáa. Ṣé ti gbọ́? Ẹ̀yin èèyàn mi tẹ́ ń gbádùn mi, Ọlọ́run á dúró tì yín, Ọlọ́run á gbọ́ àdúrà yín. Ẹ jẹ́ ká máa sọ gist wa lọ. Wọ́n ní bí olórí Tobi, wọ́n ní bó ṣe lóhùn ò ní kúrò ní palace nìyẹn o. Àfi tí Dr. Elizabeth bá kúrò nínú palace. Ẹ̀yin èèyàn lé gist tá gbọ́ nìyẹn. Allege dẹ̀ ni torí mi bá kábíyèsí gbénú palace. Ó yà mí lẹ́nu nígbà tí mo gbọ́ gist yẹn tó ń go on ní pé Tobi lóhùn ò ní kúrò ní palace. Pé àfi tí Dr. Elizabeth bá kúrò nínú palace. Anyway, kò surprise mi. Ṣùgbọ́n kábíyèsí ni ọ̀rọ̀ wà lọ́wọ́ wọn. Ọba ni kábíyèsí, àwọn lọ́kọ yín. Tí kábíyèsí bá ní ò dúró sínú palace Tobi, kò sí nǹkan tó lè ṣe, ó máa kúrò nínú palace ni. Nǹkan tẹ́mi fẹ́ sọ nìyẹn. Tí kábíyèsí bá ní o ò lè dúró sínú palace yẹn Tobi, kò sí nǹkan tó lè ṣe, ó máa kúrò nínú palace ni. Nítorí pé ọkọ ni olórí aya. Kábíyèsí ní kí gbogbo yín lọ ralé, ó ti ralé. Olórí Tèmítọ́pẹ́ ti ralé, olórí Tèmítọ́pẹ́ ò fa wàhálà. Wọ́n ní o pé o sọ pé o ti dé palace yẹn kó tó di pé Dr. Elizabeth dénú palace. Ṣé o mọ̀ pé second wife ni Dr. Elizabeth ṣá? Because ó ń yà mí lẹ́nu, because ó ní wọ́n fẹ́ lẹ́yìn Mariam nígbà tí Queen Naomi kò nú palace. So Dr. Elizabeth should be the third wife. Should be the third wife. Wọ́n dẹ̀ ti fẹ́ Dr. Elizabeth kó tó fẹ́. So tí kábíyèsí bá decide pé àwọn fẹ́ kí Dr. Elizabeth, in fact kí tí ẹ ṣe kábíyèsí ló sọ, Queen Naomi la gbọ́ allegedly pé wọ́n ní pé àwọn ò ní problem pẹ̀lú Dr. Elizabeth tó bá lè dúró sínú palace, ó wà okay. Ṣùgbọ́n ó ní láti máa fight nǹkan tó lè parí Tobi. Nǹkan tẹ́mi máa sọ fún ẹ nìyẹn. Because ọ̀rọ̀ yìí ó ti settle, ó ti ralé. Di nǹkan tó pé ẹ, nǹkan tó pé ẹ ò ní kó lọ lé ẹ jẹ́jẹ́. Nǹkan tó pé ẹ nìyẹn. Ṣó rí pé kábíyèsí ń ṣe dáadáa sí ẹ, òun rójú rere kábíyèsí. Tó bá lọ bẹ́ speaker kò ní dá o. Kábíyèsí ó ṣàrí bí wọ́n ṣe ń wọ́ Mariam nílẹ̀ àtolórí Rónkẹ́, wọ́n máa wọ́ ẹ nílẹ̀ ni o. So ó better kó rọra jókòó sáàyè ẹ jẹ́jẹ́. Ibi tán fi ẹ́ sí kó rọra jókòó síbẹ̀, kó rọra gbé ẹrù ẹ, kó rọra máa lọ lé ẹ. Advice tèmi nìyẹn. Ẹ̀yin náà mọ̀ pé
olórí Rónkẹ́ ó yarí ó lóun ò ralé ilé tó rà àlàbáì wọ́n ní bá a ṣe gbọ́ o wọ́n ní fẹ́ǹsì ló la palace àtìlẹ́yìn kábíyèsí láwọn ò lè raru ilé báyẹn fún wọ́n dẹ̀ ti ní ẹni tí ò bá ra lé kọ́ lọ rẹ́ǹtì lé kọ́ kò nu palace àwọn wọ́n ní àǹtí wa MTN ní òun fẹ́ kọ́lé ni wípé ńgbà tó ń bá dẹ̀ parí ilé òun tó máa kúrò nu palace wọ́n ní kábíyèsí ní orí àwọn kọ̀ àwọn yẹ kì í ṣojú àwọn ló ti máa kọ́lé tá jókòó sínú palace àwọn tó bá fẹ́ kọ́lé lọ rẹ́ǹtì lé lọ jókòó sílé tó bá rẹ́ǹtì so gist tá gbọ́ nìyẹn tá ní ká mú wá fún yín èèyàn ara lé ẹ mọ̀ pé Dr. Elizabeth ó ṣe gudugudu méje yàyà mẹ́fà nínú friendship àti ìfẹ́ èyí tó fún Queen Naomi because ó show ìfẹ́ sí Queen Naomi ó dẹ̀ show love sí wọn yàtọ̀ sí ìyẹn gbogbo ìgbà tí kábíyèsí fi ń sọ pé àwọn àti Queen Naomi ní problem tí Queen Naomi ò fẹ́ bá kábíyèsí ó bẹ̀ wọ́n tí wọ́n fi settle ọ̀rọ̀ yẹn láàrin àwọn méjèèjì ni so ṣéyàn wá sọ pé èèyàn burúkú ni Dr. Elizabeth èèyàn ò lè ever sọ bẹ́ẹ̀ so Ọlọ́run Elédùmarè á bá kábíyèsí yanjú ọ̀rọ̀ yìí gbogbo wọn lágbára Ọlọ́run gbogbo ọ̀rọ̀ yìí ó máa níyanjú ní agbára Ọlọ́run and Tobi èyí tó lónìí kò nu palace tí kábíyèsí bá ló máa kò nu palace kò ní choice ó máa kò nu palace ni so ẹ̀yin èèyàn lẹ́jìsì tá gbọ́ níta ní ká mú wá fún yín etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di ọwọ́ tẹ́ fi ń tẹ subscribe like oníkan ìsàlẹ̀ àpò òkè lọ́lá yín máa lọ please share this video like and subscribe God bless you all.